ṣaṣalẹ́ lómi tí ó kì í mọ̀ pé òun náà kọ ọ̀run àìka àkọ́kún àìná àkíyèsí lọ fi mọ̀ Oníyèmọ̀já ni mí wọ́n bí mi láti ilẹ̀ wọ́n bí mi sínú ìṣẹ̀ṣe ni àní nǹkan míì tá à ń sìn lé wa àyàbàrà ilé Oníyèmọ̀já nídìílé wa bínú ni a ti wà ní ẹ̀rùn báyìí òun náà wà nísàlẹ̀ tiẹ̀ ó ń ṣe jíjẹ múmu tá bá wá rí ìdílé kan tàbí ẹlòmíì tó bá fẹ́ da ìdọ̀tí á dà sọ́nà tó bá fẹ́ da ìdọ̀tí á dà sọ́nà tó bá fẹ́ da ìdọ̀tí kejì á dà sọ́nà ó dàbí káwa náà fẹ́ wọnú ilé wa wá tá a fẹ́ sùn káwa rí kí gbogbo àwọn ọmọ ti kó gbogbo abọ́ ìdọ̀tí sọ́nà tó bá wá dìgbà tójò dé inú á bí ẹ mọ̀ pé omi ò ní ríbi ṣàn omi yẹn á máa ya káàkiri àrùn tó bá kan ní kálukú ní Yèmọ̀já máa nọ́ọ̀sì mo ti rí i lójú àlá grandma mi tí ó fi iṣẹ́ ilé mi lọ́wọ́ òun náà dẹ̀ ti rí fisikálì but nínú obìnrin èmi ni mo jẹ́ ọmọ kékeré tí mo wà lórí àléfà ìyá yẹn wọ́n ní gbogbo wa ti sùn wọ́n ní báwọn dẹ̀ ṣe máa bọ́ ta báyìí táwọn náà ẹsẹ̀ síta ibi odò tó ń sọ yẹn wọ́n ní báwọn ṣe bá a tó jókòó ni wọ́n lọ wo ẹran wọ́n náà wà ní Yèmọ̀já ọ̀tàrà máa gbó níbodè jù wọ́n náà wá bẹ̀rẹ̀ sí ní kì wọ́n ló wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó fi jẹ́ pé baálé ìlú yẹn ló ṣẹ̀ tí àwọn aráàlú fi ń jìyà. àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí mo mọ̀ pé ẹ ti máa wò pé ìwò mo tún gbọ́ alọ́tẹ̀ yìí mo lọ sínú odò mo máa lọ gbé àrọ̀ gidi gbà mo lọ gbé wa lọ́tẹ̀ yìí o tó bá ti gbà pọ́pọ́ yín rí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arenas TV ìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀gbẹ́ rẹ̀ ohun ọ̀rí àmì àgbo kan níbẹ̀ tí àwọn olóyìnbó máa pè ní notification bell bá mi tẹ̀ bó bá ti tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá ètí ń bẹ lókè ohun tí ń ṣe option a lí àti lí ni kó bá mi tẹ̀ bí ó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ ọ́ láǹfààní láti máa wo àwọn ètò wa bó bá ṣe ń jáde gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí ọmọ kì í gọ̀ títí kó gbàgbé orúkọ ara rẹ̀ Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn yín náà ni ẹ ti máa wò pé èwo ni mo ti bá lọ́tẹ̀ yìí bó ti jẹ́ pé àwọn kan tẹ̀ máa ń bú mi pé ọmọ Yorùbá tó fojú jọ ọmọ Ìgbò tí ò sì mọ fìlàndí ẹ ṣeun gbogbo àtẹ̀jíṣẹ́ yín lórí ètò yìí tí a ṣe lánàá o gbogbo ẹ̀ pátápátá ni mo rí ẹ fọkànbalẹ̀ ẹ̀yin tí mi ò tí dá lóhùn ìdá lóhùn ẹ̀yin tí mo sì dá lóhùn o
nọ́mbà àwọn tẹ máa ń pè ti fi léde fún yín yóò dáa fún wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ẹ máa wò pé àlejò mo ti gbọ́ lọ́tẹ̀ yìí owó inú ìlú lọ wọ́n á gbọ́ pé wọ́n ní arábìnrin kan wà tí máa ń wo ọkọ ọ̀run ń wo ọkọ ọ̀run kẹ̀ mo wá gbé mọ́tò mo mix ẹ̀ mọ́ ọ̀kadà torí pé èmi náà máa tó ra mọ́tò tèmi náà láìpẹ́ mo mix gbogbo ẹ̀ pọ̀ ìrìn àjò yá pẹ̀lú bá màmá yìí ìbò ni màmá yìí wà o mi ò ní sọ bí sí màmá yìí wà fún yín ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ pátápátá fún ìtẹ́ bá fẹ́ gba nọ́mbà màmá yìí èrè lẹ́ẹ̀kọ̀ọ̀kan kàn sí o láì fọ̀rọ̀gùn kí ni orúkọ màmá yìí ẹ láǹfààní láti gbọ́ kí lorúkọ yìí mà. orúkọ mi ni Yèyé Ọ̀ṣúnbùnmi Ọbàtálá-Gbèmí Ẹgbẹ́táyọ̀ Báòkú. Ọbàtálá-Gbèmí. bẹ́ẹ̀ni. ṣorúkọ yín ṣé bọ́ ṣe bí gangan náà ṣe sọ yìí lọ. orúkọ mi nìyẹn. ṣe láti kékeré. láti kékeré tí mo fi dàgbà. ẹ má bínú iṣẹ́ wo lẹ ń ṣe gangan pàtó. iṣẹ́ tí mo ṣe iṣẹ́ ìṣẹ̀ṣe ni mo ṣe iṣẹ́ Ọ̀ṣun. àti kékeré lẹ ti ń ṣiṣẹ́ yìí. láti kékeré wọn ò bí mi sínú nǹkan méjì ju iṣẹ́ yìí lọ. màmá yẹn ti dárúkọ ara wọn ẹ máa rò pé Báòkú bí ìpẹ́ ti gbórúkọ yìí rí wo fídíò yìí láti bẹ̀rẹ̀ kó wò dé parí ẹni tí ń jẹ́ Báòkú yìí ń sọ fún yín. màmá mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àwọn ènìyàn nígboro wọ́n sọ wípé ẹ máa ń wo ọkàn ọ̀run lóòótọ́ náà àbí irọ́ náà pamọ́ yín. lóòótọ́ ni. ẹ máa ń wo ọkàn ọ̀run. bẹ́ẹ̀ ni. ṣé ẹ kọ́ ilé ìmọ̀ iṣẹ́ tẹ́ kọ́ láti ìgbà ìwé yìí. ó wà ní iṣẹ́ kíkọ́ nípa ọkọ ọ̀run. ọkọ ọ̀run jẹ́ nǹkan tí ó máa ń bá ọkùnrin àti obìnrin ní àjọṣepọ̀ tí a dẹ̀ lè fojú rí àfi tí a bá ṣe nǹkan nípa ẹ̀ ni ọkọ ọ̀run yẹn máa lọ. ọkọ ọ̀run dẹ̀ jẹ́ ẹni tí ò ń jẹ́ kéèyàn lóyún bóyá lára obìnrin ni ó bá ń rí ẹni tó ń bóun ní àjọṣepọ̀ lójú oorun ẹni yẹn ò lè lóyún tó bá jóbìnrin. tó bá jẹ́ pé ọkùnrin ni ó máa ní bóyá bí ó fẹ́ yìí lénìí ó fẹ́ tọ̀hún lọ́la ṣe mọ̀ pé tọkùnrin bá dẹ̀ ti ń fẹ́ yàwó méjì tí ìyàwó yẹn ń lọ wọ́n ti ń fi àbàwọ́n sínú ayé ọkùnrin yẹn nìyẹn. ọkùnrin náà ó máa ń bóbìnrin sùn lójú oorun obìnrin náà ọkùnrin máa ń wá bá a sùn lójú oorun ó jẹ́ nǹkan tí kò dáa. àwọn ẹlòmíín máa ní nǹkan tí mo sùn ni mo jí rí rárá o àrùn burúkú ni kò ń jẹ́ kí obìnrin ní ọkọ kò dẹ̀ ń jẹ́ kí ọkùnrin náà níyàwó. kí la wá lè ṣe sí irú ẹni pé irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wádìí nǹkan tá a máa fi lé ọkọ ọ̀run yẹn lọ obìnrin yẹn tó máa fọkọ tayé tàbí tíyàwó yẹn tó máa fẹ́ yàwó ní ayé tó ti yé wa kò sí nǹkan tó ń jẹ́ nǹkan tí ó lè ṣẹlẹ̀ mẹ́wàá lè ṣẹlẹ̀. ọkọ ọ̀run kò dẹ̀ ń ṣe àrùn bí nǹkan tí àwọn tó bá jọmọ ẹlẹ́gbẹ́ ló máa sábà ṣe. ọmọ ẹlẹ́gbẹ́ ó máa ń wà nínú wọn ó dẹ̀ lè ṣe ẹlòmíì náà tó bá jẹ́ láti bí ogun ìdílé ó máa rí pé òun kàn máa ń lálàá ẹlòmíì kò ní lè bóbìnrin sùn lójú ayé gbogbo kan tí ó bá fi bóbìnrin sùn ní real life ó ti ṣe nínú àlà. àmọ́ ẹ sọ̀rọ̀ kan sì ń pé ọkùnrin àti obìnrin ni máa ń ní ọkọ ọ̀run. bẹ́ẹ̀ ni. èmi mọ̀ pé tí ọkùnrin tí àrùn bẹ́ẹ̀ bá ń ja ọkùnrin ìyàwó ọ̀run lè ẹ̀ka pé. ìyàwó ọ̀run ni fún ọkùnrin ọkọ ọ̀run ni fún obìnrin. bàbá máa bínú mo mọ̀ pé ìbéèrè tó wà lọ́kàn yín ní màá béèrè báyìí tí obìnrin bá ní ọkọ ọ̀run bọ̀ tí ò bá mọ̀ pé òun ní ọkọ ọ̀run báwo ló ṣe lè mọ̀ pé òun ní ọkọ ọ̀run. obìnrin ṣaṣalẹ́ lómii tí ó kì í mọ̀ pé òun náà kọ ọ̀run àìka nǹkan kún àìná àkíyèsí lọ fi mọ̀ ẹlòmíì kọ́ lè sùn á rí i pé òun ní fọ́ọ̀mù látojú oorun á ní fọ́ọ̀mù yẹn débi pé nǹkan tí ọkùnrin ń dà á dà sí lára á wò pé lójú oorun á wò pé irú àláwo lélẹ̀ superstition ni bóyá nǹkan tóun rò pé boyfriend òun fẹ́ ṣe nǹkan pẹ̀lú òun lòun fi lálàá rárá o ọkọ ọ̀run ni. irú ẹni bẹ́ẹ̀ tó bá tètè kó káràmásìkì mọ́rú àlá yẹn ò ní jẹ́ nǹkan tó máa gbilẹ̀ sínú ọ̀run ẹ̀. ẹni tí ọkùnrin tàbóbìnrin tó bá ní àjọṣepọ̀ látojú oorun wá ó máa ń fa ìdíwọ́ tó bá jẹ́ pọ́kùnrin ni ọkùnrin yẹn ò ní rí ṣe tó bá nílé ní ó lè má ní lọ́sẹ̀ tó ń bọ̀ tó bá jẹ́ pé ọkùnrin yẹn tó ti jẹ́ pé gbogbo ìgbà ìbálòpọ̀ láti ojú oorun wá irú ọkùnrin yẹn ò ní nǹkan rẹpẹtẹ
ó dẹ̀ máa ń fàfà sẹ́yìn fún ọkùnrin irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní àkíyèsí sí ara ẹ̀ pé ìyàwó ọ̀run ló ń ṣe òun yẹn òun tàbí irú obìnrin bẹ́ẹ̀ obìnrin á tẹ̀ tí mọ̀ pé ọkọ ọ̀run máa ń bóun sùn lójú oorun obìnrin á ti mọ̀. mo mọ̀ pé ìbéèrè tó wà lọ́kàn yín ni mo béèrè yìí àmọ́ ẹ má bínú pàtí mo kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan yẹn tí mo rí aṣọ tí ẹ̀wọ̀ ẹ má bínú mo ò bí àwọn ọlọ́ṣun nìkan ni wọ́n máa ń wọ aṣọ yẹn. ọlọ́ṣun ń wọ̀ oníyèmọ̀já ń wọ̀ ọlọ́balú ayé ń wọ̀ tá a bá ṣe pọ́n òòṣà wa lé sí wọ́n ṣe máa pọ́n wa lé sí. bẹ́ẹ̀ni. ṣé ẹ̀yin wá fámìlì mọ Iyèmọ̀já ni. oníyèmọ̀já ni mí wọ́n bí mi láti ilẹ̀ wọ́n bí mi sínú ìṣẹ̀ṣe ni a ní nǹkan míì tá à ń sìn lé wa à ń yábàrà ilé oníyèmọ̀já nídìílé wa Yèmọ̀já Ọ̀ṣun Ọbàtálá. túmọ̀ sí pé ẹ máa ń bọ Iyèmọ̀já. bẹ́ẹ̀ni. kí lè lè sọ nípa Iyèmọ̀já yìí. Yèmọ̀já jẹ́ òòṣà kan tó ní kókó nídìílé wa Omítóyìnbù nídìílé wa ń jẹ́. Omítóyìnbù. ìlú bọ́lá bí yín sí. ọmọ Abẹ́òkúta ni mí. ní báyìí. ọmọ Abẹ́òkúta agboolé wa ń jẹ́ agboolé Ṣógẹ nílé oníyèmọ̀já. ṣó ti yé wa ṣé rí Yèmọ̀já jẹ́ òòṣà kan tó jẹ́ òòṣà àrẹ̀mọ fún ẹni tó bá ń bẹ lọ́run tàbí ẹni tó ní ìkan tàbí kejì. Yèmọ̀já dẹ̀ jẹ́ òòṣà tó jẹ́ kókó òun tètè bínú àmọ́ àwọn èèyàn là ń jẹ́ kó mi bínú. lọ́nà tá a fi ń jẹ́ kó mi bínú ni a ti wà ní ẹ̀rùn báyìí òun náà wà nísàlẹ̀ tiẹ̀ ó ń ṣe jíjẹ múmu. tá a bá wá rí ìdílé kan tàbí ẹlòmíì tó bá fẹ́ da ìdọ̀tí á dà sọ́nà tó bá fẹ́ da ìdọ̀tí á dà sọ́nà tó bá fẹ́ da ìdọ̀tí kejì á dà sọ́nà ó dàbí káwa náà fẹ́ wọnú ilé wa wá tá a fẹ́ sùn káwa rí kí gbogbo àwọn ọmọ ti kó gbogbo abọ́ ìdọ̀tí sọ́nà tó bá wá dìgbà tójò dé inú á bí ẹ mọ̀ pé omi ò ní ríbi ṣàn omi yẹn á máa ya káàkiri ó lè ya wọnú ilé bí ó lè ya wọnú ilé bí ó lè ya wọ ipò síbi tí ó lè ya wọ̀ wọ́n máa sọ pé omi Yèmọ̀já burú Yèmọ̀já ń gbéyàn kan lọ Yèmọ̀já ń gbé tọ̀hún lọ Yèmọ̀já ò dédé ṣèkà. Yèmọ̀já dẹ̀ jẹ́ òòṣà tó jẹ́ kókó gan nínú ìdílé wa. Yèmọ̀já ń fún àbẹ́lọ́hún ní ọmọ ní ẹlòmíì tó bá dọ́dọ̀ Yèmọ̀já pé mo fẹ́ gbọ́mọ ẹ ṣe báyìí ẹ ṣe tọ̀hún tó bá ti ṣe kan yẹn tó ti bí pé kó gbọ́mọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dàbí ká lo ọ̀dọ̀ dókítà ni tá a bá lo paracetamol tí a bá ṣe ń pààrà lọ́dọ̀ dókítà yẹn a máa sọ fún wa lẹ́yìn paracetamol yẹn ìgbésẹ̀ tó tún kù nìyí o bọ̀tá tí wàá lọ sọ́dọ̀ dókítà lẹ́ẹ̀kan tá a ti lo paracetamol ká wá sáré kúrò ńbẹ̀ dókítà yóò mọṣẹ́ bẹ́ẹ̀ kọ́ kì í ṣe gbà tá a bá bímọ lọ́mọ rìn tí Yèmọ̀já téèyàn bá wá nǹkan wá sọ́dọ̀ ẹ̀ tó bá ní ìgbàgbọ́ lóhun gbogbo ìgbàgbọ́ dẹ̀ la fi ń ṣiṣẹ́ tẹ́nìyẹn bá ní ìgbàgbọ́ kó tó kádùn ẹnìyàn á lóyún á bímọ. kó tó tó ọdún kan ní. bẹ́ẹ̀ ni kó tó kádùn kánú wá ní ìsìn á wá ní January a bẹ̀rẹ̀ sí ní wò kí January yẹn tó délé ẹnìyàn lóyún. adébímọ. ẹ má bínú nígbà tí àwọn ènìyàn bá bímọ tán tó wá fẹ́ ṣe ìdúpẹ́ tó wá gbé lọ sí mọ́ṣáláṣí tàbí ṣọ́ọ̀ṣì. mọ́re ni. tí Yèmọ̀já kì í bínú gbà náà. kò sí ìtókùn àwọn ní ẹlẹ́wọ̀n mọ́re. àwọn gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣèdúpẹ́ ní church tàbí mọ́ṣáláṣí ẹlòmíì ilé ìyá Ọ̀ṣun tàbí ilé babaláwo ló ti lọ jàǹfààní nǹkan tó fi dúpẹ́ yẹn ìgbà tó fẹ́ wá gba nǹkan yẹn wọ́n mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n mùsùlùmí ni wọ́n tó bá wá ti kan àti dúpẹ́ á gbé lọ sí church á ní mi lè lọ sílé ìyá Ọ̀ṣun ìyẹn ò kan òòṣà kò kan òòṣà ni pé nǹkan tó bá jẹ́ pé kíní ọwọ́ mi ló nágbára àti ṣe ìdúpẹ́ mi rè tí n bá bímọ o nǹkan tó bá nágbára ni kò ṣe má ní máa kọ́lé aláràǹbà máa kọ́lé onípẹ̀tẹ́sì máa kọ́lé oníkinní kan kò sí ìtókùn òòṣà tiwa ni ká máa ṣòótọ́ pẹ̀lú ibi tá a bá ti ń lò. ẹ má bínú mo fẹ́ béèrè ìbéèrè kan nísìnyí ṣé ọmọ nìkan ṣo ni Yèmọ̀já máa ń fún yàn. ọmọ nìkan kọ́ o ẹni tó ń wáṣẹ́ ẹni tó ń wáwé gbèlú ẹni tó ń wá gbèga ọmọ nìkan kọ́ lárùn gbogbo nǹkan lárùn ẹni tó nówó olórí àrùn ni. ẹlòmíì tó ti ń gbéwè kiri pé òun wáṣẹ́ nìsín
ó lè má tí bí mi olórí àrùn ni àrùn tó bá kan ní kálukú ní Iyemọja máa nọ́ọ̀sì ìkọ́ téèyàn bá dé gbé wá sọ́dọ̀ òòṣà máa fọ́lò bóyá orí fífọ́ ló gbé wá ẹlòmíì ó bímọ ó náwó àrùn wà lára rẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ làrùn fún tó jẹ́ pé ọmọ ẹ̀ lọ́ fi ṣe pàṣán fún ẹni tó bímọ tọ́wọn ọmọ ògbọ́ràn tó ń ṣèpáǹlé kiri olórí àrùn ẹni tó bá bímọ tọ́mọ ẹ̀ gbọ́ràn tọ́mọ sí òun lẹni tó bímọ àmọ́ kò sẹ́ni tí ò nàárùn gbogbo wa kómi bá wa bu tútù síbi tó bá ti ń dùn wá. ẹ má wá bínú o mo ti fẹ́ béèrè ìbéèrè kan sílẹ̀ kan sí bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ ti rí Iyemọja lójú oorun tàbí lójú ayé. mo ti rí i lójú àlá. lójú àlá yín. grandma mi tí ó fi iṣẹ́ ilé mi lọ́wọ́ òun náà dẹ̀ ti rí fisikálì. grandma yín ti rí Iyemọja rí. bẹ́ẹ̀ni kò ṣàṣà ní ẹni tí ò mọ grandma mi. níbo ni ẹ. ní Abẹ́òkúta yìí náà ni. grandma yín ti rí Iyemọja rí bọ́ṣẹ̀ wá. bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀ṣì wà lára mo ti lọ. wọ́n ṣẹ́kù ni. wọ́n ṣẹ́kù níjọ́ àbí ọdún. September ọdún yìí náà lọ ṣẹ́kù. wọ́n ṣẹ́kù láyé. 96 years ni wọ́n. báwo ni grandma yín sọ pé àwọn ṣe rí ń gbà náà lọ. wọ́n ní lọ́dún yẹn wọ́n náà wọ́n ṣàwo bí kéèyàn travel lọ sí ìlú òdìkejì wọ́n ní ìlú òdìkejì tí wọ́n wá ṣàwo lọ yẹn omi ya wọnú ìlú yẹn mo forúkọ bòlú yẹn láṣìírí lábẹ́òkúta yìí ìgbà tómi ya wọnú ìlú yẹn wọ́n máa po ní Iyemọja tàbí èèyàn kan kó sódò wọ́n máa pàwo ní Iyemọja ìgbà tó pé wọ́n pé omi ya wọnú ìlú yìí o omi yẹn kẹ̀ kò ju omi téèyàn lè fojú di kó dà kọjá lọ omi ò ṣeé fojú di o agbára kékeré yìí ó lè run gbogbo ìlú yìí omi kékeré yìí grandma mi náà wá sọ wọn pé omi kékeré o kò nà apá kò nẹsẹ̀ kó dáa àwọn nǹkan ètùtù dà wọn náà kó nǹkan ètùtù yẹn lẹ̀ gbọ kó nǹkan ètùtù yẹn lẹ̀ náà kọ́ wọn rẹ jú tó bá máa tó aago 12 sáago 1 wọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn náà wọ́n dẹ̀ rẹ jú yẹn wọn náà wọ́n ti sorun yẹn bí 15 minutes àwọn wá dìde pa kọ́mọ̀ tí ẹ lọ wọ ẹran tán so mọ́ta yìí ibi táwọn òde rí pé gbogbo àwọn táwọn kó lọ irú àwa ìyá ṣìkèrè wọn ní gbogbo wa ti sùn wọn ní báwọn dẹ̀ ṣe máa bọ́ ta báyìí táwọn náà ẹsẹ̀ síta ibi odò tó ń sọ yẹn wọn ní báwọn ṣe bá a tó jókòó nìyẹn. àwọn nìkan ṣó wọn wà bẹ wọn lọ wo ẹran wọn náà wà ní Iyemọja ọ̀tàrà máa gbó níbodè jù wọn náà wá bẹ̀rẹ̀ sí ní kì í ọ̀nà wa ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó fi jẹ́ pé baálé ìlú yẹn ló ṣẹ̀ tí àwọn aráàlú fi ń jìyà ọ̀nà wa sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ní gbogbo nǹkan táwọn gbà ní nǹkan ètùtù yẹn kì í ṣe nǹkan yẹn gan-an wọ́n fẹ́ lò bí ò ṣe nǹkan kékeré báyìí ló béèrè ọ̀nà ọ̀ṣà bẹ̀rẹ̀ sí ní kì ọ̀nà wọn bẹ̀rẹ̀ sí ní kì ọ́ ní ohun ọ̀wọ́n táwọn èèyàn ń gbọ́ làwọn èèyàn fi ń jí sára lóru ni pé kí ló ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn máa fi dọ́dọ̀ àwọn pé kí ló ṣẹlẹ̀ ọ̀nà ti para ó ní bọ̀tọ̀ àwọn èèyàn rí i pé nǹkan kan ṣẹlẹ̀ níbí báyìí tá a bá ṣe fi ara sí irun máa lẹ̀ sí la ṣe máa rí mi sí ẹ̀ tá a bá fi ara sí wọn dáadáa bá a ṣe jókòó yìí wọ́n lè máa sọ pé ṣe nǹkan báyìí fúlágbájá yìí nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò ṣe kò dìgbà téèyàn bá rí wọn físíkálì téèyàn bá ti fara sí tó dẹ̀ lónú kan á ní báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò tọ́ irú àwa ní ìsìn àwa tá a bá ti ń dẹnu ìdìlógún a máa mọ nǹkan tá a fẹ́ ṣe ṣó ti yé yín. ẹ má bínú nígbà tí ẹ ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ lẹ́yìn dídì bọ̀ díẹ̀díẹ̀ ṣé ẹ ní lọ́kàn pé iṣẹ́ ìgbòho olóhùn yìí ṣe nígbà náà lọ́hùn. mi ní lọ́kàn. ṣé olóhùn yìí ṣe gbà yẹn. ìgbà tí mò ń dàgbà bọ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe tán bí mi sínú ẹ̀ ó jẹ́ nǹkan tó ń tì mí lójú pé àwọn ọ̀rẹ́ mi máa ní ó ṣe jẹ́ inú ìṣẹ̀ṣe lọ́ bí wọ yìí sí. dúpẹ́ rẹwà púpọ̀. ó ṣe jẹ́ inú ìṣẹ̀ṣe gbogbo ìdílé yẹn máa ń fi bú mi ní sùnmọ́ tí bá dẹ̀ dàgbà mi dẹ̀ ní ṣe kínní mo máa ń ní lọ́kàn mi nígbà tí mo wá dàgbà tí mo dẹni ilé ọkọ chọ́ọ̀chì ni mo lọ. ìgbà tí mo lọ sí chọ́ọ̀chì yẹn mo lọ sí New Creation Church ní chọ́ọ̀chì tí mo ń lọ tí bá wá ti wá dé chọ́ọ̀chì yẹn á máa ní Kẹ́mi Tẹríba Fẹ́mi wọn rò pé èmi kọ́ ló ń bá mi mọ nǹkan tí wọ́n mi lọ́lé ọdún ó wá pẹ́ o mo ti wá marry fún 13 years mi ò bímọ nígbà tí mi wà bímọ yẹn àwọn chọ́ọ̀chì aláṣọ ara yẹn wọ́n máa ń gbé àwọn wòlíì yẹn wá láti ibì kan síbì kan ni
wòlíì tán wá gbé wá padà yẹn ó wá pè mí pé madam ẹ wá mo fẹ́ rí yín eléyìí tó máa sọ pé kẹ́mi tẹríba fún ẹ̀mí yín o mo wá ní ara mi ṣáà ń gbọ́ pé kí n lọ bá mi lọ bá wá ní madam ẹ padà sí ilé yín ẹ̀sìn tó ń sìn bẹ̀ àwọn kan wà láti fẹ́ kẹ́ ẹ tú àwọn sílẹ̀ ìpínlẹ̀ yóò gbádùn ẹ padà síbẹ̀ tẹ́ bá dẹ̀ ti wọnú ṣọ́ọ̀ṣì àwọn nǹkan kan máa ń tẹ̀lé yín wọlé tí ò dẹ̀ da mo ní mo ti gbọ́ mi dá lóhùn ó tún di Friday mi mo tún lọ ó tún di Friday mi mo tún lọ ó wá pè mí pé tí bá mọ̀ pé mo fẹ́ bímọ o kí n padà sí ìdílé wa gbogbo ìgbà yẹn wá jẹ́ bíi June July eléyìí tún gbé tuntun dé mo dẹ̀ ti ń gbọ́ tipẹ́tipẹ́ náà June July yẹn mo wá lọlé mo lọ bọ òòṣà òkè ìgbà tí mo bọ òòṣà òkè yẹn mo wá sọ fún grandma mi tó kú yẹn mo ní ìgbà wo la fẹ́ ṣọdún wọn ní September àwa máa ń ṣọdún Iyèmọ̀já every September kó yẹ̀rì ní lógùn state ń bí wọn wá ní a máa ṣọ́ fẹ́ wálé ọdún ni mo ní máa wálé ọdún àwọn ọ̀pọ̀ pé irọ́ ló ń pa kò wálé ọdún mo ṣàbẹ̀rẹ̀ sí ní mú aṣọ mo má sọ fún àwọn ọ̀rẹ́ mo fẹ́ ṣe ọdún àwọn tó mo lè sọ fún pé mo fẹ́ ṣọdún àwọn èèyàn ò mọ̀ wọn gbà ṣé ó ṣòṣà ni ṣó lòṣà ni àwọn èèyàn ò mọ̀ wọ́n dẹ̀ bì mí ọmọ oṣù 9 ni mo wà tán ti ṣòṣà fún mi ọmọ oṣù 9. báwo ló ṣe ń ṣe òòṣà fún ọmọ oṣù 9? wọ́n máa gbé dání ni wọ́n máa gbé fún èèyàn kan ẹni tó ìyá ò lè gbé torí ìyá ọmọ yẹn kì í ṣe olóòṣà wọ́n máa gbé fún èèyàn kan ẹni tó gbé fún yẹn ló máa ṣe agbátù ọmọ yẹn inú wọn ṣáà dùn a máa ń lo oko a máa ń lọ ṣọdún ẹgbẹ́ mo tẹ̀lé wọn lóko wá mo bẹgbẹ́ mo ṣe gbogbo ẹ̀ mo ṣáà mẹ́yẹ bọ́ àpò díẹ̀ nígbà tó wá di inú ọdún yẹn mo ṣọdún mo lò bí i 15 days nílé ọdún ìgbà tá a ṣọdún tán mo padà sílé ilé ọdún yẹn ni mo wà tára mi ò ti yá tán ti ń gbé mi lọ sí hospital ìgbà wá kúrò nílé ọdún mo ṣáà lọ sí hospital yẹn ló bá sọ pé mo lóyún mo ní oyún èmi ò lè lóyún mo ṣáà sọ fún yẹn pé ilé yóò mọṣẹ́ nọ́ọ̀sì yóò mọṣẹ́ ó ti lé ní 13 years wọn ò pé nọ́ọ̀sì eléyìí yóò mọṣẹ́ mo wá lọ sí hospital kan ní Abẹ́òkúta ọba Adémọ́lá hospital mo wá débẹ̀ mo ṣáà ṣe test ló máa ní mo ti lóyún mo lóyún dájúdájú ilé ọdún tí mi lọ ló fa nǹkan ìlà tí láyé mi wá padà lọ ní má ní mo lóyún láàárín ọdún 5 mo lè bímọ 3 láàárín ọdún 5 mo bímọ 3. báwo lè ṣe ṣe kẹ? ìkan ó pé second born mi pé wà lọ́mọ ọdún 2 mo ti lóyún mo tún bí kan lé ṣó ti yẹ wà torí kò sẹ́ni tó bá sọ pé kò sóòṣà òòṣà wà o wọ́n ṣe jókòó yìí wọ́n wà bọ̀ tá a bá ṣe lòótọ́ sí wọn la ṣe máa jèrè wọn kò síbi tí ò ti sóòṣà òòṣà wà tó dẹ̀ ń dáhùn tó dẹ̀ ń jẹ́ bọ̀ àmọ́ tá a bá ṣe pé òòṣà wa léegun wa ṣe máa fọhùn ká dẹ̀ máa ṣòótọ́ àwọn Ọ̀yọ́ Ọ̀ṣun míì wọ́n kún orí social media tó yẹ pé mo kàn máa ń wò wọ́n báyìí ni àwọn kọ́sítọ́mà náà kẹ̀rí ibi tó bá ṣe gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ríbitíribitì àwọn náà máa ń fẹ́ fọ́lò aṣọ ńlá kọ́ ni èèyàn ńlá bí àṣà àwọn alákọ̀wé ju gbogbo ẹ̀ lọ kí àṣà ti máa ṣòótọ́ pẹ̀lú àwọn nǹkan tá a bá ń sìn ká dẹ̀ lónú kan. ọ̀rọ̀ ńlá lẹ gbọ́ lẹ́nu màmá bá òkú ǹjẹ́ máa pè wọ́n ní màmá bá òkú ìṣe òtàn àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ ni o. nígbà tí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bẹ. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu màmá yìí màmá ẹ má wàá bínú ẹ má bínú sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yìí nípa màmá yín má ṣe màmá yín. bẹ́ẹ̀ ni. nígbà tí màmá yín fi yín lẹ̀ tí wọ́n lọ ṣé ẹ̀sìn yìí báwọn lọ ṣe fún yín padà bí kò ní bẹ́ẹ̀ ṣe gbà padà báyìí ṣe pé ẹ̀ ṣe mọ́ báyìí ṣe padà gbà. nǹkan tí nígbà tí mi ṣe mọ́ yẹn ṣé mọ̀ kán ti bí mi sílẹ̀ mo ti mọ nǹkan tó ń ṣe. ẹ sì gbàgbé. èmi èèyàn gbàgbé ṣùgbọ́n ṣàṣà náà lẹ́wọ̀n ẹlòmíì tẹ́ máa ń rí tọ́ọ̀ṣì yẹn wọ́n máa ní ìkọ̀kọ̀ tó ń ṣe ń lé wọn. ṣòtì but kó tó di pé wọ́n ṣòṣùn yẹn lẹ́yìn tí mo ti bímọ mo ti padà sílé àtijọ́ ń ṣe bọ̀kọ́ tó wá ṣòṣùn ní last year yẹn àwọn èèyàn mọ̀ ní YouTube ní Yorùbá Gidi ẹlòmíì ti máa mọ̀ mí dáadáa tó ń mọ̀ mí dáadáa táwọn èèyàn mọ̀ mí gan ṣó ti yé yín téèyàn bá ti bá gbà rìn ó máa jẹun àgbà àwọn nǹkan kan wà ní ìpele èmi ni mo wà lórí àléfà àwọn báyìí tí mò ń ṣiṣẹ́ mo ní ẹ̀gbọ́n tóun náà ṣiṣẹ́ yìí mo dẹ̀ náà wà àǹtí ṣó ti yé wa tọ́wọn náà ṣiṣẹ́ yìí
but ní ìdílé wa iṣẹ́ tó ń ṣe ní ìdílé wa ni kò sí ọmọ kan tó lọ sí church tàbí lọ sí muslim kò sí. Gbogbo yín pátápátá. Pátápátá. Iṣẹ́ ìlú gbogbo yín ṣe. Pátápátá. But nínú obìnrin èmi ni mo jẹ́ ọmọ kékeré tí mo wà lórí àléfà ìyá yẹn. Ok, nígbà tí ìyá yìí papòdà. Nígbà tó papòdà. Bẹ́ẹ̀ ni èmi ni mo wà lórí àléfà wọn. Ṣé àwọn ẹlẹgbẹ́ ti tan ló pé nítorí àléfà ni? Ìdílé ni. Ìdílé yín ni. Bẹ́ẹ̀ ni ìdílé ni. Àmọ́ mo ní ìyá òrìṣà. Gangan. Tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí ìyá yẹn kú ẹni tá fi jẹ yóò ṣà. Ó wà o. Èmi gangan ni mo jókòó yìí pé ṣiṣẹ́. Ṣé bẹ́ẹ̀ ṣe wá yìí sí ṣe ní association gbẹ̀yìn tẹ̀ ń ṣe iṣẹ́? Ìyá ẹni tó kú yẹn tó jẹ́ grandma mi òun ni yóò ṣà gbogbo Ògùn state yìí. Pátápátá nígbà tó ṣòsùn. Nígbà tó ṣòsùn àwọn yóò ṣàbí dẹ̀ ti lè wà ọ̀tọ̀ jáde o ṣòtìyẹ but ní ọ̀dọ̀ wa kó jẹ́ ọmọ kékeré báyìí lè bá rí tásìkò ẹ̀ lọ sílé Oníyèmọja lọ́jàgbò mi ò rò mọ́ wọn àfi ọmọ tó bá ṣẹ̀ bí mi ò ní mọ̀ bẹ̀ tàbí àjòjì tó wá tẹ̀dọ̀ síbẹ̀ mi ò ní mọ̀ bẹ̀ ṣòtìyẹ wa. Àṣà lórin tẹ́ ẹ̀ máa kọ tẹ́ bá ń ṣe àwọn ọdún yìí. Olórin o. Ẹ lè kọ́kọ́ fún àbí méjì papọ̀. Ṣé bí orin Yèmọja? Bí orin Yèmọja. Irú orin Yèmọja nísìnyí orin ẹ̀ ó dàbí nǹkan tá máa fi ń kì tó máa ń jẹ́ kí orí ẹ̀ wú. Ṣòtìyẹ wa. Kíní yìí dẹ̀ wà nínú èròjà ẹ̀ tá bá mì ó máa jẹ́ nǹkan tí ó dàbí kán lu aago ní church ó máa jẹ́ nǹkan tí ó jẹ́ kí ó gbọ́ nǹkan tá à ń sọ. Irú nísìnyí orin Yèmọja yẹn ni pé Yèmọja ọ̀tàrámàgbò oníbodè jù kó o níwà sínú ni o kó o fi oore gbogbo kó o fi dán wa wò má fi ibi dán wa wò kó má wà yá sílé oníkálùkù àtẹni tó ń wò mí àtẹni tó ń gbọ́ mi má yá sílé wa kó má bá wa jà. Ṣèṣe ìyá mi Ajíbóyìnbó sọ̀rọ̀ o àsárá àlè mara àlè àsárá òkú mara òkú ọmọ ni ó wá gbó olúbo bájí o gbogbo ẹrú ló ń ṣàbílà wọn o olúbo bájí o. Ìtumọ̀ olú tó bá jí yẹn pé jẹ́ pé àárọ̀ la wà yìí pé kó lè jí pé gbogbo àwọn èèyàn wọ́n ní láti gbọ́ nǹkan tó bá ń sọ bóyá ẹni tó bá ń ṣàdúrà kó tẹ́tí kó gbàdúrà wọn òun ni ìtumọ̀ olú tó bá jí yẹn ni pé mò ń kí pó káàárọ̀ tó bá ti jí mò ń kí pó káàárọ̀ pé àwọn kan fẹ́ máa gbọ́rọ̀ ẹ̀ ó fèsì sọ̀rọ̀ wọn kì í ṣe pé bí akọ̀ máa kọrin òòṣà a máa kọrin oríṣiríṣi fún òòṣà oníkálùkù ló ní part orin ẹ̀ tó bá yẹ pa wá pa nǹkan bí ẹ̀kọ́ ẹlẹ́jẹ̀ fún ni ìyá mi fojú bẹ̀ jẹ́ o ó dẹ̀ jẹ́ kára kó rọ ọ̀wá o ìyá fò oore yẹ̀jú ìyá mi Ajíbóyìnbó sọ̀rọ̀ o àsárá àlè mara àlè àsárá òkú mara òkú bẹ́ẹ̀ tá bá ṣe wá ń pe nǹkan yẹn Ọlọ́run kó má kọjá àìmọ̀ṣe sí wa kò ṣàyàn tàti wèrè. Àdẹ́gbọ́. Wọ́n pè mí bí báyìí. Ẹ ní sùúrù ṣé Yèmọja máa gbà ń pẹ́ lẹ́jẹ̀ ni? Yèmọja ń gbà ń pẹ́ lẹ́jẹ̀. Ṣé ẹ rí àwọn òòṣà tó wà nínú omi yẹn nígbà tí ayédáyé social media là ń gbọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan tèmi mọ̀ àti inú òye mi àti nínú ẹ̀kọ́ tí mo kọ́ àti nǹkan tí mo bá lọ́wọ́ grandma mi Yèmọja Ọ̀ṣun Olókun ó dàbí landlord and tenant làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí but Yèmọja lọ̀gá nǹkan tí Yèmọja ń jẹ Ọ̀ṣun ò ń jẹ o ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìṣeun papọ̀ ilé ló pa wọ́n pọ̀ mo ti sọ tẹ́lẹ̀ pé landlord and tenant bẹ́ẹ̀ ṣe jókòó yìí kọ́tẹ́ láìkí mo lè má fẹ́ kádẹ́jọ máa gbénu ilé kan náà Yèmọja ń jàgbò Yèmọja ń jàgbò oúnjẹ yẹtù ìyá mi ọ̀tẹ̀tẹ̀tẹ̀ oúnjẹ yẹtù ó ń jàgbò ó ń jàbù ẹdìyẹ oúnjẹ yẹlé Ọ̀ṣun oúnjẹ yẹlé àfi tá a bá lọ bọ́ lódò wípé bó ṣàṣe wà yìí nísìn bọ́ṣù ṣe wà yìí káwá náà pẹ́ yẹlé fún but ayé ti dáyé social media àdàpọ̀ ni ó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So ìyàtọ̀ wà láàrin Ọ̀ṣun àti Yèmọja. Ìyàtọ̀ wà Yèmọja ń jẹ ẹlẹ́dẹ̀. Ṣé Ọ̀ṣun á ń jẹ ẹlẹ́dẹ̀ ni? Ọ̀ṣun jẹ ẹlẹ́dẹ̀. Ọ̀ṣun jẹ ẹlẹ́dẹ̀ a kì í fi àkàrà bọ Yèmọja à ń fi àkàrà bọ Ọ̀ṣun. Ṣé ti rí pé yàtọ̀ wà nínú àwọn nǹkan yẹn? Torí pé púpọ̀ náà àwọn èèyàn ní ọmọ yàtọ̀ yìí o. Kò sí ọmọ yàtọ̀
bẹ́ẹ̀ náà dẹ̀ ni ká máa gbé so lọ sí odò fún Yemọja wrong ní ọ̀dọ̀ tèmi o àtàwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ mi àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ mi ìlú òkèèrè lọ pọ̀ jù sí àwọn tó wá ìwé ìgbélú orí Ifá ṣe omi náà dẹ̀ ṣe tó yẹ pé ìgbà tá a ṣe ọdún September àwọn tó dìdí wálé láti ìlú òyìnbó tó wá dúpẹ́ omi ṣe fún wọn ṣòtì kan jẹ́ ká lọ máa ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn tó bá fẹ́ kọ́ iṣẹ́ òòṣà yìí kọ́ máa wò pé ní ìjọmọdé tàbójá gbàlagbà kó lọ kọ́. èmi ò bá wọn ní inú náà ń gbé ni pé ṣáà tó máa lọ ọkọ faraṣẹ. ọkọ irú nìsín tí bá gbarú ọmọ yìí ní ọmọọṣẹ́ ìgbésẹ̀ mi ni kó wò àti nǹkan tí bá ń ṣe pọ̀ kó bá lọ wo fẹ́fẹ́ yẹ pé yọ̀ṣù kan wà bẹ́ẹ̀ ó ti ní mansion ó ti kọ́ 4 bedroom flat ó lè jẹ́ yọ̀ṣù yẹn ó lè jẹ́ ẹ̀kọ́ tó ń ṣe kọ́ ló ń ṣe. ṣó ti yé nǹkan mi wà tí Ọ̀ṣun ń jẹ tí Yemọja ń jẹ nǹkan mi wà tí Yemọja ń jẹ tọ́ṣun ń jẹ o ká má máa darúrú pọ̀ wọ́n máa ní àwọn gbèsè olódò lọ fún Yemọja kò ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò papọ̀ ṣó ti yé wa bọ́ tá a bá lọ kọ́ lọ fi ìmọ̀ kún mọ̀ kọ́ tún ní òye kò sẹ́ni tó ní mọ̀tàn àwọn tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan àmúlùmálà yẹn bí ò ṣe àwọn tó wọnú ẹ̀sìn lọ́sàn-án gan tó jẹ́ pé kírísítẹ́nì ni wọ́n tàbí nǹkan kan ló ń ṣe táwọn á ní ìpè ló pè mí wọ́n pè mí ni mo ṣe wọnú ìṣẹ̀ṣe àwọn ẹlòmíì máa ń sọ dáadáa máa ń pè wọ́n ní ìpè ló pa wọ́n ipò tó pè yẹn jẹ́ kọ́ ẹ lò dánilẹ́kọ̀ọ́ ẹ̀ ṣé ọ̀pọ̀ tó bá ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ sí la ṣe máa jèrè iṣẹ́ yìí ló ṣe jẹ́ nìyẹn. àmọ́ ẹ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn pé Yemọja yọ sí Ìyàyín àgbà jáde láyé fún ẹni tó bá ń kọ́ iṣẹ́ yìí bọ́ọ̀lù ìfẹ́ dá Yemọja mọ̀. yàtọ̀ séèyàn lásán tó bá ṣe farabalẹ̀ kọ́ṣẹ́ sí ni. ẹ kọ́ ní gbogbo ẹ̀. tó bá ṣe fi ara balẹ̀ kọ́ iṣẹ́ yẹn sí ló ṣe máa jèrè ẹ̀ irú nísìn tá a bá lọ sin òkú tó bá yẹ pé èèyàn kó sódò wọ́n máa pò ní Yemọja tó bá wá pè wá tá a bá débẹ̀ tá a bá ti sìnkú yẹn tán tá a bá fẹ́ wọlé ó ní nǹkan tá a máa ṣe pẹ̀lú kíní ọwọ́ mi àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá ṣe nǹkan yẹn pẹ̀lú kíní ọwọ́ mi gbogbo ibi tí oníkálukú wa bá ń lọ ni òkú tó kú sódò yẹn máa tẹ̀lé wa ṣé mọ̀ pé tí a bá ní ìdánilẹ́kọ̀ọ́ débẹ̀ akọ̀pẹ́ ó yẹ ṣe kíní kan ihun tó bá dẹ̀wùn kókó wá ní property ẹni yẹn kò lè wọ̀ wá lójú a máa sin sétí odò ń bẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ ó ṣe kókó nínú ọ̀rọ̀ iṣẹ́ yìí àwọn tó dẹ̀ wà lókèèrè kọ́lọ́run ọba Elédùmarè kó fi wọ́n lọ́kàn balẹ̀ kọ́ má kò sọ́wọ́ alágbànú ẹni wáwé ìgbélù kó ríwé ìgbélù ẹni wọ ọmọ kó rọmọ ẹni wá láàfíà kó rá láàfíà ẹni wáṣẹ́ kí Yemọja kó fún níṣẹ́ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà yàn àwọn ẹdẹ kó tó wọ ọmọ wáyọrin kówó sí kó fún wọn ní ibùjókòó àtàlàfíà àti ìfọ̀kànbalẹ̀ kọ́ má dààmú rí pé àwọn náà ń tiraka lọ́hùn àwọn náà ń tiraka wọn gbìyànjú ẹlòmíì tẹ́ bá rí gan nínú iṣẹ́ tó ń ṣe èèyàn máa pìtì ẹ̀ torí ẹ̀ kọ́ lọ́hún fèrè síṣẹ́ wa. ẹ̀yin ará ilé mo mọ̀ pé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lára lọ́wọ́ ẹ̀ lẹ́nu màmá yìí mo ti mọ̀ pé nǹkan kan máa wà lọ́kàn yín tó máa wọ̀ yín láti béèrè lọ́wọ́ wọn. nọ́mbà tẹ́ ń wò ní ojú amóhùnmáwòrán yìí ní gẹ́gẹ́ bí ìṣe mi tẹ́ bá ti pe nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán yín yìí èmi gangan lẹ máa rí èmi Olúwaṣẹ́gun lẹ máa rí tó bá sì ti rí mi ẹni lọ́kàn pé ẹ ti rí màmá yìí ìdí pàtàkì tó fà á tí mo ṣe kí n fi àwọn nọ́mbà yìí léde mo sọ ní àná ẹ má bínú nítorí àwọn tó máa ń gbé iṣẹ́ ẹlòmíì á ti tọ́jú nọ́mbà yìí nígbà tó bá ti tọ́jú nọ́mbà yìí tán ẹ fẹ́ pè lọ́hùn-ún á wá fún yín ní wrong number ìná ń pè ní scam kókó má bàa sí scam láàrin èmi àti yín òun ló fà á tí mo fi tọ́jú nọ́mbà yìí sí ọwọ́ mi pé tẹ́ bá ti nílò màmá yìí pé a fẹ́ béèrè ìbéèrè kankan ní ọwọ́ wọn ẹ kàn sí mi ẹ rí màmá yìí lágbára Ọlọ́run. màmá ṣé táwọn èèyàn bá pè iṣẹ́ ìjẹun. ìwà tó yẹ pé iṣẹ́ tí mò ń ṣe nìyẹn mi ní iṣẹ́ mi ju iṣẹ́ tí mò ń ṣe. torí àwọn èèyàn máa ń pè ọdẹ máa ń disturb àwọn èèyàn gan wọn máa ń disturb gan pé àwọn fẹ́ béèrè ìbéèrè lọ́tùn lósì. wàhálà wọn pè mí máa dáhùn tó bá ti pè ẹ máa pè mí máa dá wọn lóhùn. àdúrà fún ara yín. àdúrà yín á gbà ọ̀nà àṣì fún yín gbogbo ẹni tó ń wò mí òkèèrè lẹ́wà ní Abẹ́òkúta ní anywhere àdúrà yín á gbà ìjọ abijó fún yín ayọ̀ àbáyọ̀ fún yín
ọkàn yín á balẹ̀ kúrúkúrá yóò nílò fún yín gbẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá lókèrè pátápátá any country tẹ́ bá ti wà iṣẹ́ lẹ bá lọ ẹni pàdé ìṣẹ́ gbogbo bí tẹ́ bá ti wá nà ọ̀sẹ̀ sí báyìí gbòòrò fínní lèdí ẹ̀ ń tòkè mọ̀ bọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí okó kì í jagun òbò kò má bọ̀ gbogbo kan tẹ́ bá ń ṣe báyìí àlọ́bọ̀ ló máa jẹ́ ẹni wá wé gbèlú àrí gbèlú ẹni ń wọ́ ọmọ arọ́mọ ẹni wá láàfíà ará láàfíà ẹni wé gbèga lẹ́nu iṣẹ́ àrí gbèga ẹni wáṣẹ́ Elédùmarè àfúnníṣẹ́ gbogbo ẹni tán ti wá lélé tí kò ní bùtù tó máa sùn iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìdùnnú January báyìí ohun rere lẹ máa gbé ṣe àrí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu màmá yìí o gẹ́gẹ́ bí ìwà mi àti ìṣe mi o tó bá yẹ pé ìgbà kankan yìí rí lẹ́ẹ̀kan sí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nǹkan tó já sí ìkànnì ìfẹ́ fún gbogbo ọmọ Yorùbá ẹ subscribe sí ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ ẹ wò dé àárín láti àárín ẹ wò dé ìparí lẹ́ẹ̀kan sí ọmọ kì í gọ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn orúkọ mi màmá ẹ dárúkọ yín fáwọn aráalé. orúkọ mi ni Yèyé Ọ̀ṣúnbùnmi Ọbàtálá gbèmí Ẹgbẹ́táyọ̀ Báòkù aya Olúwo Fáẹ̀gbá. mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ẹ máa mọ ẹ pé ní ọjọ́ ajé tó kọjá mo dárúkọ kan bíi Báòkù mi ò sọ fún yín o èké ni mo ṣe o ìyàwó wọn lẹ ń wọ yìí aya bàbá Ifá Tántálá ni ẹ ń wò lórí ìjókòó yìí mo sọ láti bẹ̀rẹ̀ pé ẹ máa rí ìyàwó ẹ máa mọ orúkọ ẹni tí mo dá ẹni tí wọ́n ń fẹ́ gangan àwọn gangan nìyẹn lédè túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti rí bàbá ẹ ti rí màmá fáǹfààní ẹni tẹ́ bá nílò ẹ̀rọ ìpè wọn ẹ kàn sí mi ẹ rí wọn lágbára Ọlọ́run yóò dà fún wa yẹ lẹ́ẹ̀kan sí màmá ẹ tí kọrin Fátímọ̀ ní kẹkàn bí orin gangan bíi Yemọja o awóyoyò rí balẹ̀ Yemọja o awóyoyò forí balẹ̀ Yemọja o awóyoyò forí balẹ̀. màmá yìí ní music tone lẹ́nu wọ́n ní Yemọja o gẹ́gẹ́ bí bàbá àti ṣe mo fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ mo kò bẹ ṣe ń kọ́ àwọn tàwọn náà ń kọ́. bẹ́ẹ̀ni ayọ̀ ló dẹ̀ máa já sí. àmín títí di ìgbà míì láti máa pàdé ó dìgbà ó dàbọ̀ ẹ ṣeun.